Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV Osupa. Ẹ kú dédé àkókò yìí, gbogbo wa ni àdàgbàdà ikú, kò sígbà tí oníkálukú tí ò ní lọ. Gbogbo wa la mọ̀ gbajúgbajà Saheed Osupa, ẹni tí ó máa ń fọn fèrè lẹ́yìn Saheed Osupa tí gbogbo wa mọ̀ sí Sule Sax. Ó jáde láyé ní àná. Tí a bá gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dáwó fún Sule Sax láti lọ ṣe iṣẹ́ abẹ nípa ọ̀rọ̀ kíndìnrín tí ó dà láàmú ní bí ọdún bíi 3 sí 2 sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló dìde ìrànlọ́wọ́, pàápàá jùlọ Saheed Osupa dìde, gbogbo àwọn olórin fújì náà dìde. Bẹ́ẹ̀ náà ni màmá wa Esther Ajayi, wọ́n dìde láti ṣe ìrànlọ́wọ́ tó yẹ fún Sule Sax. Àmọ́ Ọlọ́run ọba lọba tí ó ń múyàn nígbà tó bá wùn. Ìwòye àná ni a gbọ́ wípé Sule Sax jáde láyé tí Saheed Osupa sì gbé sí orí fọ́nrán social media láti kẹ́dùn. Ó sì ní wípé ó dùn òun gidigidi torí wípé Sule Sax jẹ́ èèyàn gidi àti èèyàn pàtàkì nínú ayé òun.
subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV. Was Swoby?